àkàrà àjẹsà àkọlé tí ó wà lórí keje tí mo láti tẹ̀síwájú nù. nínú òwe ní àparí inú láti ọwọ́ Kọ́lá Òní. bẹ́ẹ̀ bá ti ń gbọ́ ẹ máa bá wa sọ̀scribe sórí chánẹ́ẹ̀lì yìí àti àwọn chánẹ́ẹ̀lì àkàndá tó tún kù. fún ìgbádùn yín náà lèmi fi wà níbí o. òjò á máa rọ̀ tí yóò sì dá ṣùgbọ́n họ́wùhọ́wù tí yóò dá sílẹ̀ ló lè má tètè lọ. ọ̀gìnìtìn fẹ̀kẹ̀fẹ̀kẹ̀ àgbàrá ojú ọ̀nà àbàtà ilẹ̀ẹ́lẹ̀ ẹnìnì inú oko tàtà tó torí igi ìbẹ̀rù ogun lámọ̀ ẹnìkan kì í mọ ìparí rẹ̀ láìsí dán wò lásán dán wò ló sì gbéyà ọ̀kẹ́rẹ́ ó ṣe bí bóró ni yá wọ́n ṣe ló ti pọ̀n mẹ́rù kọ́ ọ̀rọ̀ náà bígì ó bá dòbí láńlẹ́yìn ni àkàrà àjẹsà yàtọ̀ sí ti fèyí tọ́fà kíkọ́rípò ń ò ṣe mọ́ bàbá onílé láìsí Ògúnrẹ̀mí náà ò gbà lẹ́rọ̀ kò gbà lẹ́yọ ní ọjọ́ ìsinmi tó tẹ̀lé ọjọ́ tí láìsí fàjọgọ̀dì ṣe ló pe ilé jọ ó pe Yẹ́sùfù rí pé ara rẹ̀ ti yẹ̀ ó pe rọ́bọ̀tì olóyìnbó ìṣòbò ní rọ́bọ̀tì ṣùgbọ́n Yorùbá dá lẹ́nu ẹ̀ ju ẹni tí wọ́n bí sí gbọ̀ngàn lọ ọwọ́ rẹ̀ ò tí ì tẹ́tí tí bàbá rẹ̀ fi mú wọ̀lú wá bàbá ti kú ṣùgbọ́n rọ́bọ̀tì wà bí ẹ̀wà iṣẹ́ dókítà olóyìnbó ní í ṣe bọ́kọ́sẹ̀ rẹ̀ bí ọkọ Ọlọ́run nìkan ló yè ṣùgbọ́n a máa gúnyàn lábẹ́rẹ́ bí abẹ́rẹ́ tó ń lò kò bá sì máa dípẹ́ta lẹ́nu kò ní sọ́nù a máa la owó àti àkàndùn bó bá fẹ́ ṣe irú iṣẹ́ abẹ báyìí a kọ́kọ́ fi bíléèdì raná dáadáa ná a nítorí kòkòrò kéékèèké tí ò ṣeé fi ojú rí ìrìn làwọn èèyàn máa ń rìn wọn á ní abájọ tó fi ń kàngó mọ́jú ní gbogbo ìgbà bójú ọ̀bá máa dùn yàn èwo ni pé kòkòrò kan kéré débi pé èèyàn ò lè fojú rí rọ́bọ̀tì ò wọ bùbá àti sọ́rọ́ rí àfi kí ó dìbí rẹ̀ ìbò sì ní bí ọ̀pẹ́ rẹ̀ bó bá sì jẹ́ ibi táwọn èèyàn ti gbọ́ òyìnbó lọ́wà bó ṣe ń sọ Yorùbá ní yóò mọ̀ fi ìbò ńláńlá kọ̀ọ̀kan hà láàrin sóhun tó sọ tí kì í yé àwọn èèyàn o torí bó bá ti ń sọ ìbò kan ni yóò mọ̀ sọ ìtumọ̀ rẹ̀ wọ́n jọ ń pé ọkàn fòyìnbó rẹ̀ ọ̀hún ṣe akọ àti gàrú ojú òmìdá àti ṣe àrími lásán ni Ògúnrẹ̀mí tún pe bàbá Ọ̀sínsàmì náà sí ìjókòó Ọ̀sínsàmì táyàmì alá bàbá dáwé yìí láhùn tán ó ní jàpá ó tún ní ìrèrè pẹ̀lú ẹ̀ ó kàn jẹ́ pé ẹni tó bá kú ni kù náà là bá jayé ni kì í ṣe ẹni tó dùn ún mú lọ́rẹ̀ẹ́ Ọ̀sínsàmì táyàmì alá ní mọ́tò ayọ́kẹ́lẹ́ kan mọ́rìsì ni kò fi mọ́tò ọ̀hún gbé ẹ̀dá Ọlọ́run kan rí yàtọ̀ sí ará ilé rẹ̀ àti ẹbí rẹ̀ ẹ̀kọ́ kan tó bá fi gbé ìyàwó àti àwọn ọmọ rẹ̀ sì ni yóò máa sọ bí òkú àgàn tí wọn ò fi débi tí wọ́n bá ń lọ òkú yan ọmọ rẹ̀ lódì á ń bọ̀sibọ́sì ọmọ ọlọ́mọ táwọn èèyàn bá ṣe kòńgẹ́ rẹ̀ lóko tí wọ́n wá bẹ̀ẹ́ pé kó jọ̀wọ́ gbé àwọn dé ilé ẹ̀rín ni yóò bù sí á ní táyàmì alá wọn bá tèmi nìkan ni mo pọ́ síbẹ̀ Ọ̀sínsàmì á máa gbé mọ́tò lẹ̀ tí yóò máa fi ẹsẹ̀ tú eruku kiri ìyàwó ahun ọ̀gbádùn ahun ọmọ ahun ọ̀gbádùn ahun ará ilé ahun ọ̀gbádùn ahun fúnra rẹ̀ ọ̀gbádùn ara rẹ̀ ẹnìkan ò pé áùdù ọkọ̀ eégún ṣùgbọ́n ó yọjú ràn wá ilẹ̀ haúsá ni áùdù ti wá àgbàsán oko kòkó ní mọ́ wá sán àìsọ àbàlọ́mẹ́yẹ wá jẹ̀gbá àwọn àgàtú ní ṣiṣẹ́ inú oko ṣùgbọ́n wọn ò kárí lọ́dún tá a wé yìí lọ̀rọ̀ àgbàsán oko kòkó fi kan áùdù bí ọ̀bá sí bó ṣe jẹ́ ni kò sẹ́ni tí fajá sọ di omi tòun tá a bá mọ̀ jẹ́ bá tán òun tó bá wà nílẹ̀ ló sì kù ẹrú náà tiẹ̀ ti pẹ́ ńlé ó sì ti ń bá wọn bú alájọbí bó ṣe rí wọn tí wọ́n gbéjọ hàn gàngàn síwájú ilé Ògúnrẹ̀mí tó sì rí dòǹgbẹ́ mu ògidì kan tó ń ru pàṣà níwájú wọn lọ́yà àbàrá mọ́kànjá mi olùgbàlà kì í sóní àdúgbò lẹ́kọ̀ọ́ ibo tiẹ̀ sì ní dé rórí lọ tẹ́lẹ̀ bó ṣe yọ sáàrin wọn ni wọ́n sá bí wọ́n ti sá wọ́n ní áùdù ọkọ̀ eégún òun náà rẹ́rìn ó ní àṣekátákó ni àwọn èèyàn tó rẹ́rìn ọdún eégún ń lọ lọ́wọ́ ni áùdù kọ́kọ́ wọ gbọ̀ngàn iwájú ilé ẹni tó gbà á sìn ló ti ń gbatẹ́gùn lọ́wọ́ léegun kan dé pẹ̀lú ẹrù pàṣán tó kó léjìká onídòdó bíi mẹ́ta kan tẹ̀lé àti àwọn èrò bíi 50 gbàrà tí eégún déwájú áùdù ló béèrè owó ńgbà tí onítọ̀hún ò tilẹ̀ gbọ́ Yorùbá dáadáa ńgbà náà tí ò sì mọ ohun tí wọ́n ń ṣe ẹ̀rín lásán ló rí bíi dèdèrìn àgbà
ó sì ń wò gbọ́n bí orí ẹran. ìgbà tí eégún tẹ́wọ́ tí ò rí kí Áùdù ó fóun ní nǹkan kan tí ó sì dìde lórí ìjókòó ló bá gbé àtòrílé lẹ́yìn ọrùn. Áùdù fèdè lù wọn fọ̀ ó ké fò. eégún tó wé látòrí. Áùdù dìde fù ó sáré wọlé lọ. jíjáde tí yóò jáde tó ń ti àdá kínní gán tí fi ṣiṣẹ́ lóko ni. ìrọ̀lẹ́ báyìí ní ti pọ́nlẹ̀. àdá ń kọ yanran lọ́wọ́ rẹ̀. ó pa gúrú sí eégún ó sì gbé àdá lé látàrí. èrè eégún tí Áùdù sálàdà dún ká. Áùdù ní àṣì pátákó ni. ìyẹn ni pé pátákó ni ó ń pè ní orí èèyàn. bó ṣe fa àdá yọ lára èrè tó forí mù sí tó ní kóun ó gbé léégún lọ́rùn òfo ọjọ́ kejì ọjà. àtẹ̀gùn àtèrò àtàwọn onílù ẹni orí yọ ó dilé. eré àsádìjú eré ikú ni. ṣe ni àwọn onílù pa ìlù mágbádá tí wọ́n fi rége. eégún pàápàá fi èrè rẹ̀ sẹ́yìn lójúbà ehoro. láti ìgbà náà ni wọ́n ti máa ń pe Áùdù ní ọkọ eégún. òun náà a sì dáhùn pé àṣekátákó rìn. wọ́n ní kí Áùdù náà ó jókòó kárìn kápọ̀ yíyẹni. ẹni tó gbọ́n tọ́ lẹ́nìkan ò tún gbọ́n mọ́ olórí àwọn òmùgọ̀ ni. ẹ̀rín ọ̀yàtọ̀ tó fi délùú èbó. gbogbo ẹni ó káwọ́ lérí ẹkún ni wọ́n ń sun. àwọn mìíràn tún wà níjókòó. bàbá Yẹmí ẹlẹ́rìn ẹ̀yẹ òun a sì máa fẹyín kiri ilẹ̀ láì nídìí kan gbòógì. ogun pọ̀. ìyá Ṣẹ́gun àtìyálé rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta wà níbẹ̀. Ṣẹ́gun náà wà níbẹ̀. ọwọ́ àga tí Láìsí fi jókòó ló ń jókòó sí. wọ́n fara mọ́ Láìsí pẹ́kípẹ́kí. Ògúnrẹ̀mí gbé ahá ẹmu tó wà níwájú rẹ̀. ó dà á mọ́ gèrègè. ó sì fi ẹ̀yìn ọwọ́ nu ẹnu nù. lẹ́yìn náà ó táwọ́ sí obì gbàǹjákùdùrú kan tó wà níwájú Áùdù. ó là á ó sì gé díẹ̀ jẹ nínú àwẹ́ kan ń bẹ̀. ẹ ṣeun o ẹ̀yin èèyàn mi fún jíjẹ́ tẹ́ ẹ jẹ́ mi nípè. àwọn Yorùbá máa kọrin kan wá ní ènìyàn láṣọ mi ènìyàn láṣọ mi bí mo bá bójú wẹ̀yìn tí mo rẹ́ nìkan mi inú mi á dùn ara mi á yá gágá ènìyàn láṣọ mi. sẹ́ẹ̀rì ewúrẹ́ nìkan lẹ́yìn hún ti fi gbògiri. Ọlọ́run dáwọ́ ọmọ ádámọ̀dá púpọ̀. bẹ́ẹ̀ dá ọba ti fi ọwọ́ tí ń dùn bàbí aṣọ abùsébùsè. kínní kan ni mò ń wá kì í jẹ́ kó máa wó rí. ṣùgbọ́n táwo bá jẹ́wọ́ tí ń wá fáwo ẹgbẹ́ ewé iná ni o èpo ahùn ni o egbò olóbùtù jẹ́ èso àgbáàrín irú àìmọ́ ìsìn àjòrò ìpẹ́ òrẹ̀ dàndànbìrí. nǹkan tó wù tí ì bá jẹ́ bónítọ̀ ń ọ̀bá lè fi lé lọ́wọ́ yóò júwe ibi tó bá wà fún. pípè tí mo pè yín kẹ́ wá bá ń dá sọ̀rọ̀ ọmọ mi Láìsírin ń tilẹ̀ ń tọ́lọ́run o ọmọ dáadáa ni o ṣùgbọ́n inú rẹ̀ lè jẹ ẹ̀yìn rẹ̀ lọ. torí pé aáwọ̀ kan ṣẹlẹ̀ láàrin òun àti bàbá rẹ̀ láti yẹ ọjọ́ yìí. wọ́n ní bàdí ẹ ò héyín òun ò ní délùú àwọn. èmi tó sì ń gbé lọ́dọ̀ rẹ̀ ní ń ọ̀láyà akẹ́bọjẹ́. alágẹmọ tí ń ṣe ara rẹ̀ jẹ́ẹ́jẹ́ ikú ń pa. à ń bọ̀ sí bọ́sí ọ̀pọ̀lọ́ tí ń yanra rẹ̀ mọ́lẹ̀ ọlọ́mọjà rí láburú. tẹ́ bá gbọ́ páyà ní ìsìn ni ẹ wá wò mí mo dobìnrin tán po tí wọ́n mọ̀ rórí àtàn lẹ́ẹ̀mẹ́wàá. n ò sì lè gbọ́ ọmọ ọ̀dọ̀ láti ọjọ́ yìí wá kí n má mọ̀ láríjà ibi tó ti wá. odò ọ̀sáàní wà kọ̀ mọ́ lórísun gbogbo ẹ̀ náà sì rè orí Ìṣẹ́gun ló dálé. ńlẹ́kùn tó dá yìí lẹ́tì ìjẹ́dá ọ̀kan mo bí ti pa wọ́n. òun ló ní dandan ńlá kágbá Láìsí èlé lóru ọjọ́ náà. ọ̀rẹ́ òun ni ìmọ̀lẹ̀ òun ni ọjọ́ wọn sì rè bí àná yìí. wọ́n pọn mọ́gbè tó ń pọn gbá. irọ́ sì ní ń pa o. lẹ́yìn ọ̀rẹ́ yìí lọ́wọ́ ń pé lọ́wọ́ apáhùndà ǹyọ́ ọmọ kọ́ níwèé nǹkan bẹ́ẹ̀ sì ní kẹ́ bá Láìsí ọ̀hún sọ èyí tí jẹ́ òótọ́ ọ̀rọ̀. Ṣẹ́gun ò ní gbà kò ní já wí bó ṣe ń gba wájú ni yọ́ ọmọ gbẹ̀yìn. Ṣẹ́gun rẹ́rìn ò ní bá mi ǹjọ́ wò lẹ fẹ́ bá bọ̀ ọ̀dàwí tí mo dá sí i. ṣùgbọ́n kinní kan ni òye mi nú ọ̀rọ̀ yín o kí ni ń jẹ́ mọ̀gbè Láìsí kígbe mọ̀ gbẹ́nu ẹ lọ́wọ́. tágbàlagbà bá ń sọ̀rọ̀ a kì í wílé kí Ògúnrẹ̀mí ó tó sọ̀rọ̀ délẹ̀. ẹ̀mú ti tán ó wọlé rárá ó rí i pé àwọn jàmáà ti káwọ́ gbéra ní gbogbo ìgbà tí Ṣẹ́gun àti Láìsí fi ń sọ̀rọ̀. Ṣẹ́gun sáré lọ sí ìfòtítì lọ́dọ̀ ìyàwó Ródòyè kó o gbé ẹmu kan wá. Jálá Síkírá Ṣágo àbídúngbẹ̀ ìwọ náà wẹnu lẹ̀kọ́ wẹnu ọkọ́ ṣé bó rí bá a ṣe pọ̀ tó àbí o sì tún rí Áùdù láàrin wa Dùngbẹ̀ ni ó gbé wá o. gbogbo èèyàn rẹ́rìn-ín àfi Áùdù nìkan tọmọ wọn lójú. Áùdù àmọ́ mẹ́mu púpọ̀ kò lọ́gàá àyàfi Yésùfù Rìgbára
tí kì í lè sọ̀rọ̀ mọ́ bọ́ bá ti rí ẹmu. Ìgbà tí Ṣẹ́gun tó gbé ẹmu dé ni àwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí í dá sí ọ̀rọ̀ tí Ògúnrẹ̀mí sọ kalẹ̀. Robert ló síde rẹ̀. ṣé ẹ rí tí ọmọ bá ti wà above 18 ó ní liberty láti decide what to do and what not to do. Bó bá fẹ́ ó lè fíṣítì dáàdì ẹ̀, bó bá fẹ́ ó lè denounce ẹ̀. There is no compulsion there. Kí ni wí gan? Ìyá Ṣẹ́gun béèrè nígbà tí òrójú tó ọ̀rọ̀ Robert. Ẹ wá jẹ́ bí àlejò rẹ̀ kọ́, ó sì wá ń ṣe yán bí ọkà. Sùúrù lọ̀rọ̀ rẹ̀ gbà yọ́ làdí ẹ̀hàn àní ìsìn. Ìyáde là ń wá sí tọ́ séré. Ìyáde là ń wá sọ̀rọ̀ tán ó sì tọ́ séré. Mo ètì kéèyàn máa interrupt mi for whatever reason. Tí ẹ jẹ́ kémi o ká lò lẹ́nu mi délẹ̀ náà tó má bínú o. Ọkọ ìyá mi máa sọ̀rọ̀ dẹ́nso ó jèrè. Ọmọ yìí láìsí abẹ́ ti pé kì í sọ ọmọdé mọ́. Ẹ jẹ́ kó sòun tó bá tinú ọkàn rẹ̀ wá tèmi nìyẹn period. Bí Ṣẹ́gun ṣe gbọ́rọ̀ Robert lọ́pàtẹ́wọ́ tó bú sẹ́rìn-ín. Bàbá rẹ̀ wò ó níwòkuwò. Bàbá Yẹmí tó ìjókòó ó hà fún kó tó dá sí i. Robert ṣé ìwọ wá mọ̀ pé bọ́rọ̀ bá délẹ̀ tán yọ̀ọ̀kan jẹ́jẹ́ mi mo jókòó mi. Robert ò fèsì. Òsísàmì ló tún sọ̀rọ̀ lé. Èmi ò ríru ti Ògúnrẹ̀mí yìí rí láyé sá. Báwo lè yàn tọpọlọ rẹ̀ òjò bá ṣe lè gbé ọmọ ọlọ́mọ sábẹ́ kọ́mọ bọ́ kọ́mọ dáṣọbọ̀ lọ́rùn kọ́mọ rán léèwé ọlẹ́rọ̀ owó ńlé ni. Èmi kọ́ o ọfọwọ́ òsì tàka sórí. Áùdù náà ò sọ pé òun ò sí ń bẹ̀. Àìsí ń bẹ̀ lẹ̀ ìdásí. Ó sáré mu ahá ẹmu kan kó tó sọ̀rọ̀. Wò ó táyà mi alá. Má tún pè mí bẹ́ẹ̀ mọ̀ láyé rẹ o. Ó dáa má bínú. Ìyànkúrí ọ̀rọ̀ mi ni pé gbogbo èèyàn kò lè dúkà kò lè má wà bí tirẹ̀. Ìwọ tó mójú owó tó pẹ́ o. Gàsíkíánì bí Ògúnrẹ̀mí bá lè ran láìsí lọ́wọ́ bá lè fi ṣe ní kó fi tiẹ̀ ṣe tiẹ̀ o. Kó wá dènà ń sá ó tún bu ẹmu mu. Òó mọ̀ gbọ́ o òun á jẹ́ bí aláàánú ara Samaria. Wọ́n fa ọ̀rọ̀ yìí lọ wọ́n fà á bọ̀ kò nítumọ̀ kò lójútùú. Ẹnu wọn ò dúró ẹnu wọn ò kò ẹmu ni sá. Nígbẹ̀yìn Ògúnrẹ̀mí rí i pé alátiṣe ní màtiṣe ara rẹ̀ ọkọ̀ jósè láìsí. Ìwọ láìsí sọ gbà pé ká wá rèwó lọ́sẹ̀ tí ń bọ̀ àbí bí o dúró sí náà ló sì wà. Láìsí dìde lórí ìjókòó ó dọ̀bálẹ̀ kí gbogbo wọn kó tó tún jókòó padà. Mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin òbí mi tó wà níkàlẹ̀. Mo sì tún dúpẹ́ gidigidi. Mo tọ́pẹ́ dá lọ́wọ́ bàbá mi tó gbà mí sìn bí ẹran àwọ̀sìn. Ilé yín ò ní burú ọ̀nà yín ò ní bàjẹ́. Ẹ ò ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Bí mo bá sọ fún yín pé wọ́n tẹ̀lé yín lọ òwò kankan a jẹ́ pé ṣe ni mò ń tàn yín. Bí mo bá sì ń tàn yín bí ẹni pé mò ń tan ara mi ni èmi ò lọ wò ó. Mo lé èèyàn fi mí kówó kò sì wẹ́yìn mi wò ń bẹ̀. Eré kílajá wa ń bẹ́ kò ń ṣe lẹ́ni tó jẹ́ pé nǹkan ló lò fún mi tí mo fi dèrò láyọ̀lẹ̀ lọ́dẹ omú. Orí ni mo fi rìn dọ́rùn ni ẹsẹ̀ ni ń ọmọ. Ẹ̀tún wá ní ká kẹsẹ̀ lẹ́sẹ̀ kárìn sò ní wò ó. Ẹni tó fọ́ ni lójú lè yani lárọ̀. Bóyá owó ṣe fi àlọ́wọ́ wọn nígbà tá a bá dọ̀hùn. Wọ́n á kọ́kọ́ fi tipátipá gba olúwa rẹ̀ sílẹ̀ lọ́wọ́ yín ná kí wọ́n tó fi ṣògùn owó. Èmi ò lọ wò ó. Lálùpọ̀n ló kéré ń ọ̀ lọ o. Kí ló tún fẹ́ gbọ́? Simple and straight to the point. Ògúnrẹ̀mí sọrí kọ́ fúngbà díẹ̀ kó tó lè fèsì. Ọ̀rọ̀ lọ́sọ̀kalẹ̀ tó dùn mọ̀ràn yìí lóòótọ́ àmọ́ òkè òkú lòkùn rè bàbá ọmọ lọ́lọ́mọ ìtọ̀sẹ̀ ló sì lọ́yọ́. Bọ́ bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ tí wo ọ̀bá sí lọ kò kọjá nílé mi o. Àwọn obìnrin kọ́ ha ojú Ṣẹ́gun léròrò. Ìyá Ṣẹ́gun bínú gan ó sì hàn lójú rẹ̀. Ó dìde ńlẹ̀ ọkùnrin wọnú ilé lọ. Máròrò òkúrọ̀rọ̀ èkó yàn án jọ máròrò. Ṣẹ́gun náà dìde ńlẹ̀ fún ọ̀tẹ̀léyà rẹ̀ wọlé. Inú Ògúnrẹ̀mí náà ò fi bẹ́ẹ̀ dùn. Wọ́n ń dáṣọ bí òkú àgàn. Ewúrẹ́gẹ́ ọmọ ẹ̀dún mẹ́mẹ́ àníká panupọ̀ bólẹ̀wé ẹnibi tó ní nǹkan fi ṣe ni ọ̀dà. Ìmílẹ́bù ni àbíláìsí lọ yẹ kẹ́ ẹ pàrọwà fún. Mo rò pé òun lágídí ni agídí ata òsì tó tọmọ ọlọ ata. Onílé ní lọ́wọ́ àlejò díẹ̀ rù sínú tèmi náà lèmi náà ó ṣe o. Oní nǹkan làjí ó ṣe é
òun nìkan kọ́ ló lágídí ìgbà tí ò pé mọ́ dàálẹ̀ àwọn èèyàn ti mú ògidì ẹmu yó kò sí ẹni tó dá sí tiẹ̀ mọ́. Áùdù nanu pé ìyàwó Ródòyè pé kó gbé jálẹ̀ ẹmu kan wá ó sì sanwó rẹ̀. Rọ́bọ̀tì ra ságo kan bàbá Yẹmí náà sì ra dùngbẹ́ kan. Dùngbẹ́ bàbá Yẹmí yìí ni wọ́n mú dé ìlàjì tí Ọ̀sìn Sàmì fi tọrọ ààyè pé òun fẹ́ sáré dé ibì kan wéré ọ̀bá ẹnikẹ́ni lábo ìwà kì í fò mọ́ni lágbàlagbà bẹ́ẹ̀ ní í ṣe wọ́n bá rẹ́ni tó láhùn ju tiẹ̀ lọ sí ló yẹ kó pè é lẹ́jọ́. Láìsí náà ti ń sọkún díẹ̀díẹ̀ ó dìde dọ̀bálẹ̀ níwájú Ògúnrẹ̀mí. Mo ti gbọ́rọ̀ yín bàbá n ó kò jáde lọ́sẹ̀ tó ń bọ̀ ó ṣaládùn ara mi. Rẹ́ni àwàdà ni Láìsí kó jáde nílé Ògúnrẹ̀mí lọ́sẹ̀ kejì ó kó lọ sílé Alábẹ́. Ẹrù ní Ṣẹ́gun lòun fẹ́ bá a kó lọ síbẹ̀ ńlọ́ba tẹ̀ pa síbẹ̀. Láìsí bẹ́ẹ̀tì pé kó padà sílé kó gbà. Láìsí sì rèé mo bá sun ilé Alábẹ́ lọ́sẹ̀ yìí tí bàbá onítọ̀ ń bá ti ń béèrè katikíìsì lọ́wọ́ wọn á gbéra ó di ilé Múrítàlá Gàfárù tí wọ́n ń pè ní rẹ́sọ̀. Dandan sì ni kó mú Ṣẹ́gun lọ́wọ́ torí kò fìgbà kan já lára rẹ̀ wọ́n lè kó òní bẹ̀ kó di ilé Sọjí tàbí ilé Kúnlé tàbí ti Mọ̀jídì. Tètè ni wọ́n ń bá a kiri oorun 2, 3, 4 ọ̀pọ̀ tán wọn ò rí nǹkan gidi kan jẹ dàbí alára ibi tí mọ́ Láìsí lára tẹ́lẹ̀. Ṣẹ́gun ò sì bìkítà torí pé Láìsí ò fẹ́ kí wọ́n wá fẹjọ́ òun sùn ọ̀gá iléèwé lórí ọ̀rọ̀ Ṣẹ́gun. Wọ́n sáré wá sọ fún Ògúnrẹ̀mí pé ọ̀dọ̀ òun ló wà àti pé ìrà ò ní rìn. Ṣé wọ́n mọ̀ pé ìdánwò á tó bẹ̀rẹ̀ ń fẹ́ kọ́ níwèé díẹ̀ kó tó padà sílé. Ògúnrẹ̀mí ò résì kankan fọ̀fin sí i ó ṣe níléèwé inú Láìsí ọ̀dùn mọ́ gbogbo ọgbọ́n lọ́mọ tó ta kí Fèyí ó lè padà kò ṣiṣẹ́. Ó lè lọ sí kíláàsì wọn lẹ́ẹ̀mẹwàá kó máa fi ọ̀rọ̀ ti Ṣẹ́gun bojú ṣùgbọ́n Fèyí ò ní fojú bẹ̀ wòran. Láìsí ń rò pé òun ò lè lọ bí obìnrin àtẹ̀yìntọ̀ kankan ọkọ lolówó orí aya òun lè jẹ̀bi ní tòótọ́ ṣùgbọ́n ó yẹ kí Fèyí ó lè fi ọ̀wọ̀ tí ọkọ wọ òun kó sì jẹ́ kí ọ̀rọ̀ parí síbẹ̀. Fèyí ní tiẹ̀ náà ò jéèyàn mọ́ ojú ayé lókù tó ń ṣe. Ìgbà tóun àti Láìsí ti jà ló ti dàbí ẹni pé kí ó fi iléèwé sílẹ̀. Ó ti gbé e bí ẹ̀mẹ́ta pé kí òun ó lọ bẹ Láìsí bí ó tilẹ̀ jẹ́ pé ó mọ̀ pé òun ọ̀sẹ́ ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ rẹ̀ ní ọgbà fún wọn ní Láìsí lọ́sẹ̀ òun ló sì yẹ kó wá bẹ̀bẹ̀ tí ẹlẹ́jọ́ rẹ̀ bá wá kọ̀ tí ọ̀mẹ́jọ rẹ̀ lẹ́bi kó wà lórí ìkúnlẹ̀ níbẹ̀. Ńgbà tó gèjì àfèyí ó pinnu láti parọ́ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ pé Láìsí ti wá bẹ òun. Láìsí òró tiẹ̀ gbá bẹ̀ òun gbà pé ọwọ́ líle ló lè ran obìnrin tó ń bá wá ẹlòmíràn tí àwọn jọ ń dọ̀rẹ́. Kò sí ẹni tí yóò sì gbẹ̀ fún Fèyí tí yóò fi já sòròsò wá sọ́dọ̀ òun. Obìnrin tó jẹ́ pé bí wọn ò bá rẹni bá wọn dùn nǹkan ọwọ́ yẹpẹrẹ ni wọ́n fi mú nǹkan ọ̀hún. Ọ̀nà àti gbàróbìnrin kan ní yàjóyàjó tí yóò bá Fèyí sorogún ló lele díẹ̀ kò sí lélé àfi bàbá ń tanra wá jẹ lókù. Gbogbo àwọn tó ń wọ́ tẹ̀lé òun kiri yìí ń kọ́ àmọ́ tó gún adìẹ sìn ká mọ́ tó ọ̀kan pajẹ nínú wọn ẹ̀kọ́ ti lè kóun ó pe ọ̀kan nínú wọn bá sọ̀rọ̀ lókù ìyókù ìrégbè. Yẹmí Adéríbigbé nífa Láìsí mú kíláàsì kan náà ni wọ́n jọ wà. Yẹmí náà lẹ́wà níwọ̀nba tirẹ̀ ó ga dáadáa a sì mọ ṣẹ́ wẹ̀jẹ́ tó bá ń rìn lọ. Ó dúdú ni bíi kóró ìsìn ó sì ń dán bíi kọlọ́njíà tó bá ń rẹ́rìn músẹ́músẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọkùnrin ló máa ń jí wò. Ó mọ̀wé díẹ̀ a sì mọ sáré fún iléèwé. Yẹmí Adéríbigbé ò ní ẹnìkankan bí olólùfẹ́. Ìdí ni pé gbogbo ọkùnrin ló fẹ́rẹ̀ ga jùlọ tán. Ìdí tí Láìsí ò fi fi òjò tiẹ̀ gbé kà náà nìyẹn. Kò kọ́kọ́ dùn Yẹmí pòun ò ní olólùfẹ́. Ó mọ̀ pé ìbáṣepọ̀ ọkùnrin àti obìnrin níléèwé girama ò dára tó kì í sì bímọ rí. Oyún ẹ̀sín ikú òjijì tí ọmọbìnrin lè rí e nígbà tó bá fẹ́ ṣẹ́yún. Ààbò ẹ̀kọ́ nígbà tí ọ̀jẹ́lẹ̀yẹ bá lé onítọ̀hún lọ tán. Ìtìjú ra rí kò sí ọmọ gidi nínú ìbọn. Àhàyá ló dára ní àbẹ́tù. Yẹmí mọ̀ wípé ohun gbogbo ló ní àkókò tirẹ̀. A kì í kánjú tulú ọ̀rán ìgbà rẹ̀ òkun ìsásùn. A kì í kánjú lábẹ́ gbígbóná míbóníbóni láwọn wíwọ̀ ní wọni níkùn. Ojú ọ̀gbọ́dọ̀ kan ọmọbìnrin jù kò sígbà tá a dáṣọ tá a rí lẹ̀ fi wọ́ àti pé àsìkò ara là á búra
ẹnìkan kì í bú Ṣàngó lẹ́rùn, a kì í bólúwẹ̀rí níyàngbẹ́. gbogbo ìyẹn kí Láìsí ò tó dé. ẹni ọ̀rùn òde bá ní pé ara rẹ̀ lọ́kùnrin, ọ̀ràn bọ́ lọ́gbọ́n ọ̀sọ́ dòmùgọ̀ kalẹ̀. ọjọ́ tí Yẹmí ti fi ojú kan Láìsí ní iye rẹ̀ ti parẹ́ mọ́ ọ nínú. gbogbo ẹ̀kọ́ tó kọ́, gbogbo ìmọ̀ tó mọ̀ nípa ìdá tó wà nínú ìbáṣepọ̀ ọkùnrin àti obìnrin ní kògbókògbó àsìkò ló gbé jù sí ẹ̀gbẹ́ kan. kí ọmọkùnrin ó dáa tán kó tún lọ́pọlọ pípé, ẹ̀bùn Ọlọ́run ni kò sì kárì. gbogbo ète obìnrin tí Yẹmí wá mọ̀ kò tú irun kankan lára Láìsí lẹ́yìn ìgbà tí Fèyí ti bọ́ sí i lọ́wọ́ tán. a kì í gbé ẹran erin lórí ká tún máa fẹsẹ̀ dẹ́sẹ̀ rẹ̀. a kì í jẹun lékè mọ́yó. Fèyí ti tẹ́ ẹ lọ́rùn, ó tó o lọ́mọ ni. agbódó ni, alugi ni, arọ́kẹ̀kẹ́, aṣẹ́wẹ̀jẹ́, adínjú, arèdí. àpò ara Yẹmí ni Yẹmí ń ṣe é sí. àfìgbà tí ọgbọ́n sì wá sún kan tiẹ̀ lónìí. ńgbà tí Láìsí kọ ẹnu sí Yẹmí, kò mọ̀ bọ́yá ayé ló ń wà àbí ọ̀run. ìmí máa rìn. onífẹ̀ẹ́ mi àbọ̀ ti wí bó ṣe jẹ́ nìyẹn. láti yí ọjọ́ yìí ó ṣẹ̀ṣẹ̀ ń rí mi ni. rárá, èmi kàn máa ń wẹnu ilẹ̀ wẹnu ọkọ́ kí n tó ṣe ìpinnu kankan ni. lóòótọ́ àwa ò máa púpà oníkálukú lọ́ládùn tiẹ̀. àbí ọ̀rọ̀ Fèyí kọ́ ló ń sọ, ọ̀rọ̀ rẹ̀ ni o. èmi ò sì lè gbà kí ìsín wẹ́wẹ́ ọmọ àná kó máa wẹnu sí mi lára o. èmi ìbá ní ẹni tó ìtijọ́ ń bá bọ̀ tẹ́lẹ̀ ní kẹjọ máa pò ó. àgbàlagbà ò sáà ní tàárọ̀ ọ̀dí kó má funfun. ojú tó ti mọ ni kò ní pòun ò mọ ni mọ́. èmi ò jiyàn. àmọ́ ìgbà kì í tọ́ lọ bí òréré. ìgbà kan ń lọ, ìgbà kan ń bọ̀, ìgbà kan ò lólé ayé gbó. torí ìyídéwájú ìdẹjọ́ a sì máa dẹ́yìn àdásọ o. mi ò tẹ́gbá sẹ́nikẹ́ni o, n ò sì ní fẹ́ kẹ́nìkan kan wọ̀n sí o. tí ọmọ rásinrasin tó máa ń rùn gbà yẹn bá ṣe ẹnu rẹ̀ níṣekúṣe sí mi, yóò jìyà yóò gbádùn mi tó o. kò séwu Yẹmí, fọkàn rẹ balẹ̀. fọ́fọ́fọ́ lọ́kàn Láìsí kún bí atari tí kì í di tiẹ̀ láàbọ̀. fọ́rífọ́rí lásán ló fẹ́ fi ọ̀rọ̀ Yẹmí ṣe, onífẹ̀ẹ́ rẹ̀ dénú. bọ́ bá ti ṣàkíyèsí pé Fèyí wà nítòsí, yóò mọ̀ bá Yẹmí ṣeré, yóò mọ̀ bá sọ̀rọ̀, yóò mọ̀ bá tage. wọ́n fi Yẹmí rúgbó, onítọ̀hún ọ̀mọ̀ ó ń yọ̀. àsìkò tí Fèyí ní kó wọn wá bẹ Láìsí kí ìjà wọn ó lè parí lọ́kọ́kọ́ ròhùn àti Yẹmí tí wọ́n jọ ń dọ̀kọ̀kọ̀ ẹ̀rín ni wọ́n súnmọ́ ara wọn pẹ́kípẹ́kí bí ìkànnà àti ìka. orí Fèyí dìde wòyàn, ara rẹ̀ wálẹ̀ pẹ̀sẹ̀, ọkàn rẹ̀ sì balẹ̀ wọ̀. eléyìí ìsọkò òun, ẹni tó bá sì fẹ́ olóṣì yìí àsìfẹ́ lọ́fẹ́. wọn á di láéláé pọ́ngbá, ó dayé àtúnwá. bó bá ṣe Láìsí nìkan ló kù lọ́kùnrin ńlẹ̀ ayé, a jẹ́ pé òun ọ̀lọ́ di sista ni. ọ̀sẹ̀ kan péré ni Láìsí fi fẹ́ Yẹmí, oògùn tó sà ò jẹ́. ṣe ló dàbí ìgbà tí Fèyí tún ká ojú rẹ̀ nílẹ̀ pátápátá. bí Láìsí bá lọ sí kíláàsì àwọn Fèyí, ṣe ni Fèyí máa ń bínú jáde. àfi bí ìgbà tí kò fẹ́ rí mi rẹ̀ lákìtàn mọ́ rárá ni. ìgbà tí Láìsí náà fi ti rẹnu lẹ̀, ìgbà tí Láìsí náà sì ti rẹnu lẹ̀ tó rẹnu ọkọ́ ló bá já Yẹmí jò sílẹ̀. Láìsí wá dá ọgbọ́n oríṣiríṣi kí Fèyí lè jẹ́ tiẹ̀ padà, pàbó lọ́jà sí. ìgbà tó sì jẹ́ pé iṣan ọrùn tiẹ̀ náà kì í pẹ́ tí fi dìde, kò gbà lásìkò púpọ̀ láti pinnu pé Fèyí nìkan kọ́ lọmọbìnrin tó kù láyé, àti pé ṣé obìnrin ní bàbá oníbàbá ju òun sílé ìwé wá fẹ́ ni. ṣé bí ẹ̀kọ́ òun ló yẹ kó òun gbájúmọ́, àbí obìnrin náà kọ́ lòun tẹ̀lé títí òun fi di ìsáǹsá àti alárìnkiri báyìí. ọ̀ràkátà ọ̀sánwó orò rẹ̀ láwìn, ó tún ń bẹ̀rẹ̀ ìbílẹ̀ orò ànágbówó àbí ọ̀gbà. wọ́n fi gbèsè ṣe olúwa rẹ̀ ni. bẹ́gbàá ò bá dẹ̀yìn lẹ́yìn ẹni, ebó sì yẹ kẹ́ni ọ̀hún gan ọ́ dẹ̀yìn lẹ́yìn ẹgbàá. máa bá ṣòwòṣòwò tí ọ̀bá gbé ni ṣe là á dágbà rẹ̀ nù. ó tó gẹ́ alùbàtà kì í dárin, òun abáwásóde là á gbájúmọ̀. Láìsí pinnu lọ́kàn ara rẹ̀ pé ìwé nìkan ló kù òun kù. wọ́n bá ara rẹ̀ sọ̀rọ̀ pé òun ò tún gbé ọ̀rọ̀ obìnrin léyà mọ́. nbí a bá fi ẹlẹ́mọ̀ sọ́sọ́ ní sọ, olóúnjẹ ti gbóúnjẹ rẹ̀ rálejò sá, àlejò náà sì ti fa ẹ̀jẹ̀ sùn. bílẹ̀ ń jó bọ́ọ̀lì ń jà, ẹni ebi ń pa yọ́mọ wí tirẹ̀ ni. ẹnìkan ò lè ké mọ́ nígbẹ̀gbẹ̀ kó ti torí bẹ́ẹ̀ gbẹ́tọ̀ fún ẹ̀mí. wọn ò sì lè ké má buké kó sọ tẹ̀yìn rẹ̀ kalẹ̀. Ògúnrẹ̀mí ò dákẹ́, ológun náà kan kì í rìn ní rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ omi. inú ń bí, inú rẹ̀ ń ru,
inú rẹ̀ dàrú ó sì ti pò papọ̀ bí orí rẹ̀ ṣe ń gbóná bẹ́ẹ̀ ló ń fọ́. bí orí rẹ̀ ṣe ń gbóná bẹ́ẹ̀ ló ń fọ́ tó sì ń ta kínní kan ni ó mọ̀ pé sùúrù lọ̀rọ̀ ń gbà bó ń bá ní kóun ó fi wàwára já Ṣẹ́gun lẹ́yìn láìsí ọ̀rọ̀ lè di sọ atayanyan ojúbọ̀rọ̀ sí gbọmọ lọ́wọ́ èkùrọ́ ní ojúbọ̀rọ̀ sí gbọmọ lọ́wọ́ èkùrọ́ náà àmọ́ ewúrẹ́ tó sá wọlé aláwo ni ọ̀rọ̀ ti di pẹ̀lẹ́pùtù tá a pàmùkùrù abẹ́ ẹni Ògúnrẹ̀mí dìde ńlẹ̀ gáó ní àárọ̀ ọjọ́ tó pé ọ̀sẹ̀ mẹ́ta tí ọmọ rẹ̀ ti kó kúrò nílé ó tọ̀ Babáyẹmí lọ pípè ló pe èròjọ́ lọ́jọ́ sí ṣùgbọ́n báyìí iná ti jó lórí kókó njó tó bá káni lára làádì kúùkújò ẹni ẹ̀gúngún lẹ́sẹ̀ ní í ṣe lákàńláká tó alábẹ́ lọ dákun Ògúnrẹ̀mí dákun Babáyẹmí gbà mí Ṣẹ́gun mọ̀ tí bá láìsí lọ láti yọ ọjọ́ yìí ọmọ tí ọmọlé tí ọmọ̀nà rẹ̀ gbà mí o Babáyẹmí rẹ́rìn músẹ́ ewé sí kírìmìnì náà ìmọ̀ ni tí fi kó ni mọ́ra abérò défà kì í mèrò tí fi bèrò défà bóyá Ṣẹ́gun lọmọ gbọ̀nyìn ọmọ gbọ̀nyìn ọmọ gbọ̀nyìn tí dì mẹ́sìn lẹ́yìn ẹsẹ̀ wò má fà wàdà sí ẹ̀yẹ́ ọjà rí à ń sọ̀rọ̀ lálùdé ọ̀ ń sọ ti lálùpọ̀n ọ̀dà ìbí rọ́bọ̀tì tiẹ̀ ti ní kó fi láìsí ọ̀hún lọ́rùn sílẹ̀ àbí láìsí ló fínúfíndọ̀ kó jáde ìwúrí ọ̀sọ́pọ̀ ń ọ̀sọ́ máa àgùntàn ló níyà ohun òbí dúdú Babáyẹmí bí wọ́n bá níwọ̀ lọ́mọ sọ̀rọ̀ báyìí wọ́n mọ̀ jiyàn ṣé kí n pé kọ́ mọ wà lọ́dọ̀ mi lọ ni láì mẹ́nì kankan mọ́ láì jẹ́ pé wọ́n yọ̀ǹda rẹ̀ fún mi kọ́ wá dọjọ́ iwájú kí nǹkan ó ṣẹlẹ̀ kí n máa ṣẹnu kọ́kọ́ fààyè ọjọ́ kan sílẹ̀ kó fi lọ́ọ́ mọ àwọn èèyàn rẹ̀ níwò Ògúnrẹ̀mí wo Babáyẹmí tìyanu bó ló ṣe wá ń sọ̀rọ̀ báyìí gan-an tí bọ́ wà níbẹ̀ tó fi takú wọn lé tó fà kíkọ́rí tó lòun ọ̀lọ́ òó irú ọmọ báwọn ni wọ́n pè é ìbọn gbọ́ nínú ẹjọ́ tó rò kalẹ̀ lọ́jọ́ náà bí bàbá òun fi nǹkan bóun sọ̀rọ̀ akèrègbè ní júwe bíi táàtì tokùn bóun lọ́rùn bẹ́yẹ bá ṣe fò láṣẹ sọ̀kò rẹ̀ bẹ́ẹ̀ bá ṣe tán tẹ́ lọ kó wá gba gbẹ̀tugbẹ̀tu tó lò fún ẹ̀yin ló ní ẹ má lè yín ẹnu mi àpàdà ló ní ẹ má lè pò ẹnu mi dà pòpòrò ẹ̀sìn ìbólókò ó dìgbàrò ọ̀rọ̀ hùrùhùrù ẹlẹ́dẹ̀ inú ẹlẹ́dẹ̀ ní rà sí inú òwú ẹtù la ṣe sí àjẹbí idán ni àmúbi iná àmúbi ẹ̀yà Ògúnrẹ̀mí fò sókè fáyọ̀ ló sì ń wò mí níran láti yọ ọjọ́ yìí Babáyẹmí mò ń wá nǹkan ni kì í jẹ́ kó máa wórì ìwọ náà lọ sá sọ bẹ́ẹ̀ àbí wọ́n kọ́ báyìí ńlá parí orí keje nínú àparí inú látọwọ́ Kọ́lá Òní lágbára Ọlọ́run orí kẹjọ náà láti tẹ̀ síwájú láìpẹ́ àkọlé tí mẹ́mbẹ̀ agbe olóhùn méjì lágbára Ọlọ́run ẹ máa sọ̀scribe sí chánẹ́ẹ̀lì yìí láti jẹ́ kóríyá àti pàápàá láti jẹ́ kẹ́ máa rí notification nígbàkúùgbà tá a bá ń upload àwọn àyọkà olóyin oríṣiríṣi ìwé òun náà la máa kà ní àyín tẹ̀sí máa gbádùn dáadáa gbádùn yín lọ́jọ́ èmi lógún èdè àti àṣà Yorùbá ló mú mi lómi akíkanjú kan ò kàn lè dógun sẹ́ni bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà tàbí ní nǹkan pàtàkì láti bá mi sọ àbówò yín ẹ fẹ́ ran àwọn ètò mi lọ́lọ́kan ọ̀jọ̀kan lọ́wọ́ pàápàá jùlọ àṣà Yorùbá níbi tá a ti sọ wípé a máa ṣe àwárí àwọn ìtàn ìlú jákèjádò ilẹ̀ Yorùbá ǹjẹ́ kò ní yà yín lẹ́nu pé púpọ̀ àwọn ọba aládé tá a gbọ́kànlé gan ọ̀pọ̀ nínú wọn ọmọ ìtàn ìlú wọn eléyìí jẹ́ nǹkan tó bà wá lọ́kàn jẹ́ léléyìí tó mú àrídájú wá pé 20 ọdún 30 ọdún sásìkò yìí ó ṣeéṣe káwọn ìtàn ìṣẹ̀dálẹ̀ wa ó parun bá a bá fura akíkanjú kan ò lè dógun sẹ́ bí ọba sá látìlẹ́yìn fún ẹkún wa lọ́wọ́ kálíbà ṣe àṣeyọrí ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. èdè àti àṣà Yorùbá ò ní parun lọ́dọ̀ tèmi o àti ìdílé mi o ń wá mọ́ tọ̀dọ̀ yín o
ájú wá ṣe o.